ìwọ lọ nínà Ọlọ́run ọba fẹ́. Ìwọ lọ nínà Ọlọ́run ọba fẹ́. Ayọ̀ ló jẹ́ olọ́ Elédùmarè. Ó ṣe ọlọ́ni ìwọ pa àádọ́rin ọdún láyé. Ìwọ lọ nínà Ọlọ́run ọba fẹ́. Chief Adesanmi àyànfẹ́ Ọlọ́run lórí ṣe. Ìwọ lọ nínà Ọlọ́run ọba fẹ́. Ayọ̀ ló jẹ́ olọ́ Elédùmarè. Ó ṣe ọlọ́ni ìwọ pa àádọ́rin ọdún láyé. Ugbó ìdí kan òwúrọ̀ kò lúgbó. Ọjà kan yọ kú títí kan mọ́mọ́ ọ̀dà fíìmù. Chief OMONIYI ADESANMI ìwọ tayọ jàre o ológo àrà ọ̀tọ̀ o. Ìwọ lọ nínà Ọlọ́run ọba fẹ́. Ààrẹ gbọ́ba níyì Ọlọ́run ọba lè fẹ́ ọjàre. Ìwọ lọ nínà Ọlọ́run ọba fẹ́. Ayọ̀ ló jẹ́ olọ́ Elédùmarè. Ó ṣe ọlọ́ni ìwọ pa àádọ́rin ọdún láyé. Ojú ọ̀ní bá ti rọ́dùn ọpẹ́ nìkan ní ṣe lọ́ Ọlọ́run ọba. Àádọ́rin ọdún lulé ayé èlé ìṣiré mọ́dé o. Chief OMONIYI ADESANMI ààrẹ gbọ́ba níyì of Aisegba-Ekiti. Òní ìjọ kẹjọ oṣù keje ọdún 2026. Nípa àádọ́rin ọdún kéré òódélé ayé ọdún rẹ̀. Ṣé ní kọ́ ọwọ́ bàtà wúlé pàbọ̀ nígbà gédé? Torí ìwọ lílo ní o. Ọlọ́run ọba lídìrí ẹ̀wà kàkíkọ̀ rẹ̀ ò kójé lígbé. Ọlọ́dún límọ̀ ọdún rẹ̀ lọ́dún. Oyin ti mọ̀ tẹ̀rẹ̀ nínú afárá. Kàfẹ̀rẹ̀ mọ̀jọ̀ ìmọ̀ tẹ̀rẹ̀ lẹ́sà o. Ẹ̀kọ́ pàápàá ìmọ̀ tẹ̀rẹ̀ nínú ewé ìran. Olórí ìrẹ́kọ̀lò ní mẹ́kàn dáṣẹ́ ọ̀rọ̀ mi jẹ́ òògùn bí gègé alẹ́ rọ̀ ẹrù mi. Ọmọ rẹ̀ Olúwaṣeun Adesanmi. Òun ní wíkí mi yá kí ọ. Ikí mi yá ọkọ ní ure. Àbá ure àbá yíyẹ o. Kí òun àtọyà ń Ọlábísí. Àti ọmọràn. Adéròǹkẹ́ àti Ọlábílékan. Ìyẹn ọmọ rírì rẹ̀ ò nínú ẹbí ràn. Olúwaṣeun ní àbákọ̀jú múyàngàn lórí ṣe. Chief Adesanmi. Ó ti dára fún ọ o ẹ̀mẹ̀ àbàjẹ́ fún ọ láyé o. Kété ọ̀nìyàn límọ̀ ọ́ lólórí rẹ̀ kàn mọ̀ ọ́ láláyé rẹ̀. Wọ́n dára lulẹ̀ wọ́n dẹ̀ sùn ọ́ láwùjọ. Alábàjọ kò yè rẹ́ ṣe sísúnwájú. Àkọ́kọ́ mú ọ̀jẹ̀ àfìwàjòyè of Aisegba-Ekiti. Ọ̀rìhàn òṣèré rẹ̀kẹ̀tẹ̀. Ọ̀dẹ̀ yá mú ọ̀jẹ̀ ààrẹ gbọ́ba níyì of Aisegba-Ekiti. Wíwú òṣèré rẹ̀.
Tẹjúmádé Adésànmi.